àṣemọ́lọ́lá elédùà aya Adébíyì ọlọ́jọ́ bí o àwọn ọmọ yín ẹni ọlá Olúwatóbilọ́ba bólúwa ti fẹ́ ọpẹ́ olúwa àti Emmanuel wọ́n ní wí fún yín pé ọdọọdún ni láǹṣogún ọdọọdún ni ìrèké ń sọgbọ̀n ọdọọdún lè rí àmì ẹ̀yẹ sọ àádọ́ta ọdọọdún làwọn máa rí yín torí ọdọọdún lè wùrà wà drama tó yá yìí o àwọn ọmọ yín Daniela àti Morayo wọ́n ní wí fún yín pé ó tẹ̀lé yìí pẹ́ dandan Iyetunde ọlọ́jọ́bí ọmọ wọn ní Kòròdú ọ̀gá aya wọn lẹ́gbàá o wọ́n ní jẹ́ ìrẹ̀lẹ̀ lé àwọn bàbá rẹ̀ ọmọ mọ́sẹ́lẹ̀ ẹlẹ́wàlà ọmọ ẹni ọba ń múre tiẹ̀ lárẹ̀ kọ́ ọmọ ìlú tún mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ òmùmọ̀lẹ́ àfẹlẹ̀jà ọmọ òkà pọ́nmúṣẹ́ rẹ̀ ọmọ ògẹ́sẹ̀ múyẹ̀wò ọ̀sọ̀gá alágọ̀dì bọ̀rọ̀jọ́ ọmọ ọ̀pàgbà òṣùgbó forí ẹ̀wọ́lẹ̀ tuurutu nílẹ̀ dì ọmọ ẹni rẹ̀ kàwé kọ́mísọ̀ òyìnbó kóyìnbó fọ how are you afọ fáyìn ọmọ ọba ìmọ̀ta aya wọn lẹ́gbàá o ibi tọ́làjú ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀gbá lónìí fújà aya ọmọ níṣàbí àgbègbè ọ̀kàlà ẹ̀rín gangan alẹ́ nílé àwọn ọkọ rẹ̀ wọ́n ń gbàrà fání mẹ́kà èyí ń gòkè olúmọ wọ́n mọ mi sẹ́mìsẹ́mì ní mẹ́kà omi odò ògùn ni wọ́n mu nílé ọkọ tirẹ̀ máa ń bá ń bùkọ́lá o ó ti ṣẹdún